O kábíyèsí ọba mi Èdùmàrè. Mi máa ní ẹni òkìní kú ilé pàdánù ẹ káàbọ̀. Orúkọ mi ò yí padà, Mr. Mighty lórúkọ tèmi, Dákútì òṣèré jígbé. Àbáyọ̀mí ọmọ òkè gbè mí. Ọmọ Ẹ̀gbá mọ níṣẹ̀bẹ̀gbẹ̀ àgbà àkàlà. Ọmọ ẹ̀rín jogún ọlá ọmọ òṣèlẹ̀kùn palẹ̀kùn dé. Ọmọ àjàyè òjẹ̀pà ìjàyè kún mí ẹlẹ́nà àtẹ ẹ̀ka lẹ́ni ẹ̀wẹ́lẹ́. Gbogbo yín pátá ni mo kí o. Mo kí wa pé akáàárọ̀ akásán ẹ kú ìyálẹ̀ta. Báwo lójú ọ ṣe rí lọ́dọ̀ tiyín? Mighty Play TV, we give you the best. Ìfàkùdé bí wà ní òun mọ̀mọ́ fún tó káàkiri ní sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn ọ̀dọ́ yẹn pé òun ti ra nǹkan báyìí gbogbo ìgbà yẹn lè dẹ̀ ti sá èmi náà kọ́ mú gbà yẹn màá ní gbà tí. Kí ni orúkọ yín? Kẹ́hìndé. Ẹ sọ̀rọ̀ sókè o. Kẹ́hìndé. Kẹ́hìndé kí ni? Yémítàn. Yémítàn. Ọmọ ìlú bo ni yín? Ọmọ Abẹ́òkúta. Apábọ̀ l'Abẹ́òkúta. Owú. Owú. Ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? 48. 48. Iṣẹ́ wo gangan lẹ ṣe? Iṣẹ́ babaláwo ń ṣe. Babaláwo. A ti tó bí oṣù mélòó tẹ́ ti ṣe babaláwo? A ti tó bí 15 years now. Èló? A ti tó 15 years. 15 years. Bọ́lá ti kọ́ ṣe babaláwo tẹ́ ẹ̀ ń ṣe? Owódèdí Roko. Owódèdí Roko. Bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló gbé ilé iṣẹ́ ọlọ́pàá? Ìkejì mi pè mí ní ọjọ́ kan. So ìgbà tó wá pé wọ́n sọ pé òun ní ìdòwó. Tó bá dẹ̀ ní ìdòwó ẹ̀ máa ń send owó sí níbi tó wà. Ó wá sọ pé òun ní ìdòwó. Màá nà owó pọ̀ lọ́wọ́ mi báyìí. Ó wá ní kò tó wọ̀ pọ̀ lọ́wọ́ ara báyìí. Wá jújọ́ kẹta ẹ̀ lọ. Ẹnìkan wọn máa ń pè ní Ìfákóredé. Ìfákóredé yẹn ló wá pè mí. Ìfákóredé yẹn ló pè. Ó pè ìkejì mi. Ìgbà tó pè ìkejì mi wá wà lẹ́nu ìparọ́. Ìkejì mi wà lẹ́nu iṣẹ́. Ìkejì máa ní Ìfákóredé pé òun ò mọ nǹkan tó pò òun fún un. Bá ní bá lọ bá Fákóredé. Ìgbà tí mo dọ̀dọ̀ Fákóredé wá sí àlàyé mi pé nǹkan pé òun nídìí orí. Nígbà àwọn ọ̀rẹ́ nǹkan ló ní ìdí ẹ̀. Mánà nǹkan tó bèrè yìí ayé ti le. Ó bá ní tí bá ní àwọn tó bá mọ̀ bá ní òkè wọ́n máa wọrí pé máa sọ fún ẹnìkan pé tí bá ti ṣàlàyé fẹ́ nìyẹn kọ́ pé ó máa rí ṣùgbọ́n kó tó gbà yẹn ẹni yẹn tó jẹ́ Kásímù yẹn ní táìmù kan àjọ àgbàtà wà lágbọ̀ọ́kà Kásímù yẹn máa wá sọ́dọ̀ wa ní àgbọ̀ọ́kà so Kásímù yẹn mo wá bọ̀ láti pàtì mo wá pàdé Kásímù ní òru so ó yàrá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi ní ìgbà tó wá rí mi lọ́nà ẹ̀gbọ́n yín tẹ ní ìmọ̀ wọ́n ṣàfún Kásímù lówó Kásímù máa ní wọ́n ní ohun premier level àti máa ní yẹn wá lóun máa wá bí Kásímù ṣe bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi nígbà tó wá sọ́dọ̀ mi ó máa mọ tí màá ra nǹkan fún mi ó wá díjọ́ kó wá jókòó pẹ̀lú mi àwa jọ ń sọ̀rọ̀ ó bá náà ẹ̀yin ò já ẹ̀yin ò mẹ́nu ẹni ẹ̀yin ò mọ kinní kan ní nígbà àdúgbò jẹ nǹkan kan ibi tó wá ń sọ ọ̀rọ̀ páàkì èèyàn mo wá ní inú yẹn ti le gan ẹni tó bá mú wàhálà ni ó ní kò sí kankan ẹ̀gbọ́n màtí wá sọ̀rọ̀ yẹn ṣá kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá gbé ẹrù yẹn sínú cargo bag fún mi nìyẹn ó pọ̀ ní ọba díẹ̀ màtí mi rí ẹ̀rì ẹ̀rù bá mi pé irú kí lélẹ̀ ó ní ẹ̀gbọ́n ẹ máa lò mọ́ fún yín ni mo ìgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn ìgbà tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ máa ò pé kí ní ìdẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o máa sọ fún àwọn tàjọ́ ṣẹgbẹ́ wọn wá náà wọn máa nídìí tó mú ibẹ̀rẹ̀ sí ní ta fún wọn ní díẹ̀díẹ̀ nìyẹn títí mo fi lò yẹn tán so ìgbà tó wá di pé ìkejì mi wà yẹn mo wá fẹ́ ra aṣọ fún ọmọ kan tó wà lọ́dọ̀ mi nírọ̀lẹ́ ọmọ ẹ̀ Samson lórúkọ ẹ̀ Báwo ló ṣe jẹ́ sí? ọmọ àdúgbò ni aṣọ tí mo fẹ́ rà fún yẹn bí mo já ṣe dé láfẹ́ wá bí mo ṣe rí Bùsáyọ̀ nìyẹn mo dẹ̀ ti tó Bùsáyọ̀ máa tẹ́tí jọ wà ní tó ti lọ sí 2 months. Ta ló ń jẹ́ Bùsáyọ̀? Girlfriend mi ni. Okay. ló bá ní níbo ló Àdàmú àni mo wá raṣọ fún Samson ló bá ní ṣèmi nira tòun náà ni mo bá ní òkè kó má wọrí ó wá ní ọ̀dọ̀ mi náà lòun náà dẹ̀ ń lọ bá ní kó àti Samson kan máa lọ sí. Bùsáyọ̀ yẹn á tó bí ọmọ ọdún mélòó? ó rà àgbàlagbà ní kì í ṣe ọmọdé. Ó ti bí ọmọ ọdún mélòó? ó ti máa lé ní bí a 33. Tó ti márì? ó ti márì. Tó ti bímọ tẹ́lẹ̀? ó ti bímọ. Ọmọ mélòó ló ti bí? mi ì lè sọ pé ọmọ báyìí bóyá mẹ́ta mi.
tó bí mo ṣáà ṣe mo ra nǹkan tí mo fẹ́ rà bí mo ṣe wá sí ọ́fíìsì yẹn ìgbà tí mo wá sí ọ́fíìsì mo jẹ́ àjà sí man àjọmú tó gbà yẹn nígbà tó lọ sí láti wá yẹn mo wá Kazeem lọ mo wá sọ fún Kazeem pé Kazeem báwo ni mo ti ń wá ẹ̀ mo ní ìdí kan báyìí ṣùgbọ́n ṣá mo ti rí báwo la fẹ́ ṣe tó bá ní òkè kóun máa wá bá mi ẹ má wọrí kóun máa bá mi pé ṣé kóun máa bọ̀ báyìí ni mo ní kó máa bá ẹ̀ wá ní tó bá di alẹ́ nìkan láago 8 kóun máa wá bó ṣe wá bá mi ní alẹ́ nìyẹn ọmọ yẹn mo ṣáà ṣe la lè yóò jẹun ìgbà tó dẹ̀ jẹun ó sùn. Ó jẹ́ wo ló jẹ? Ó jẹ fùfú. Ta ló fún ní fùfú jẹ? Èmi náà ni mo fún un. Ó ṣáà jẹun ìgbà tó dẹ̀ di alẹ́ bí Kazeem ṣe mú handkerchief yẹn bóyá ti cover imú ẹ̀ báyìí èmi wá dì lọ́wọ́ mú mo èdè lọ́wọ́ mú bí Kazeem ṣe bóyá jẹ́ ọmọ ẹ̀. Òṣìṣẹ́ yẹn àti Kazeem nìkan lẹ ṣekú pa? Ìkejì mi dé ẹsẹ̀ mú. Bí ìpẹ́ sọ̀rọ̀ sókè mi. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ṣé àti Kazeem nìkan lẹ pa? Bẹ́ẹ̀ni. Kazeem nìkan lẹ ṣekú pa? Èmi àti Kazeem àti kejì mi ni. Níbo lẹ́yìn dì, níbo ni Kazeem dì, níbo ni kejì yín dì? Ẹsẹ̀ ni kejì mi dì mí. Èmi dọwọ́ mú. Kazeem kọ́ gbọ́dọ̀ yẹn ó dì. Ó di orí mú àti ó di orí mú báyìí. Kí lẹ forúkọ jẹ́fẹ̀ ní ẹlẹ́gùn? Bùsáyọ̀. Bùsáyọ̀ ta ló ń jẹ́ dára sí mi? Òun ti dára sí mi kọ́ lórúkọ. Ẹ̀yin lẹ pa dára sí mi. Èmi ni mò ń pè ní dára. Ẹ lẹ ń pè ní dára sí mi. Kí o rí bọ̀dà tó gbé mo tẹ̀ sí lórúkọ ẹ̀ wá ní òun fẹ́ dára sí mi. Bíyá kíní kan mi nira sí ìwọ̀n. Ìyá mi nira. Ìyá mi nira. Ìyẹn lẹ́yìn fi pè ní dára sí mi. Ṣùgbọ́n Bùsáyọ̀ gbọ̀ngàn ló ń jẹ́. Okay. Now, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí, wọ́n sọ wípé kì í ṣe àkọ́kọ́ yìí tẹ́ máa ṣe ládùúgbò yẹn. Báwo nìyẹn ṣe jẹ́? Kazeem yẹn òun ló mú Kazeem tí mo sọ yìí òun ló gbé ẹrù yàn wá fún mi sínú báàgì nígbà tó dẹ̀ gbé dọ́dọ̀ mi tí mo rí ẹ̀rù bá mi mo wá gbà. Apá àgbo nínú ara èèyàn ni ara Kazeem gbé wá. ẹran ni ara ẹran. Ara ẹran. Bó ṣe jára ẹran yáṣà ní apá ibi tó jẹ́. Ẹ mọ̀ pé kò ẹ kìdá ẹran lásán ni èmi lè sọ pé. Mọ̀ bóyá ìtàn ni o, bóyá àyà ni, bóyá ẹ̀yìn ni o. Okay. Àwọn wo lẹ wá ta báńṣì yẹn fún, báwo lẹ ṣe tà, èlò lẹ tà wọ́n? Àwọn tí mo tà fún wọ́n fẹ́ẹ̀ tó bí 6. Ó yá, ẹ dárúkọ wọn. Adífágbọ́lá. Adífágbọ́lá. Bẹ́ẹ̀. Olóńgbé ta ló jẹ́ Adífágbọ́lá? Ó wà nídìí òru. Ìjọ́rè, òkè, tátú ni. Agbéfáwọ̀. Agbéfáwọ̀ bó nìyẹn wà? Ó wà ní ọyìn táìdì ní òkè ìdóṣà. Ó yá, ẹ má dárúkọ wọn gbọ́. FM. Ẹ dárúkọ ẹni yẹn sọ tó wà, ó yẹ ẹ má sọ. FM wà lágbọ́ka. Okay. Ifáàdì o ìyẹn náà wà ní àgọ́kà. Ifákóredé ìyẹn náà wà ní sáìdì inú àgọ́kà bẹ́ẹ̀ náà lọ́nà wa. Ìyá, ta ló tún kù? tó lẹ́yìn ewé ìyẹn wà ní sáìdì tó. Ẹni tí wọ́n sọ wípé tẹ ló wá bá yín pé ẹ fẹ́ òun nídìí èèyàn yẹn, ta ló nítàn? Òun náà ní Ifákóredé. Ṣé òun lè ti kọ́kọ́ ta ara èèyàn fún òun ni tẹ́lẹ̀? òun èyí tí Kazeem gbé wá ń gbà yẹn. Ẹ kọ́kọ́ tà fún tẹ́lẹ̀. òun ni mò ń tà fún Ṣé tẹ́lẹ̀. òun ta ló wá tẹ̀yìn lélẹ̀ tẹ́ pa yìí? òun náà ló wá padà bẹ̀ wá lílé. Ifákóredé. Ló wá padà bẹ̀yìn lélẹ̀ tẹ́. Ṣé gbogbo ìjọ wà nínú ẹgbẹ́ kan náà láti báwo ló ṣe mọ̀ yín, báwo lè ṣe? ẹ máa jọ wà lágbọ́ka ni. Okay. wà á dẹjọ́ ń ṣe mítìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. ìgbà tó yà là bá wọn ṣe mítìnì. Nígbà ìbá wọn ṣe mítì mọ́. adìdì náà tẹ́ra wá Okay. nínú àti bá wọn ṣe mọ́. Mélòó ni Kazeem ti gbé kíní èèyàn wá fún yín? Ẹ̀kan ṣe yẹn náà ló gbé yín wá fún mi kò dẹ̀ gbowó lọ́wọ́ mi ó kò tó fẹ́ ẹ̀gbọ́n mo fún. Ẹnìkan sọ wípé ìkan wà tó jẹ́ pọ́n ti wá sínú ike fún yín rí tẹ́lẹ̀ tẹ́ pẹ́ sọ pé ẹ sọ fún ìkejì yín pé ẹ ti lè ta 10,000 ta 20,000, báwo nìyẹn ṣe jẹ́? Ó yá, ẹ sọ̀rọ̀. Ìjọ́ tí mo dé jọ yẹn ó máa ní kí wọ́n bá ti lọ sí ibi tí mo gbé lọ́tà ó máa ní kí wọ́n já owó bọ̀ ó máa ń jẹ́ owó yẹn wá so ó máa gun ó ṣàfihàn ló máa gun lójú. Ẹ dúró. ló máa gun bá ti wá gun débi. Ẹ má bínú, ó yẹ sọ̀rọ̀ yẹn mú. Ìjọ́ tí mo dé tí mo wà lọ́tà ó máa ń pè mí kí bóun já ewé bọ̀ Okay. ó máa ń jẹ́ owó yẹn bọ̀ so bàtí máa jẹ́ owó yẹn wá fún sá Okay. tó wá ó ṣàgó pé ó sọ sínú ogun pẹ̀lú ewé yẹn ìgbà tó gun náà gbà kí ni nǹkan tó ń ṣe wá gbé fún mi wá ní kí n máa bóun gun lọ máa wò máa náà fi mi lè létà ó ṣàṣì bàtó ṣé tó ṣọṣẹ yẹn tó bàtó pàrọ̀ ẹ̀ṣọ́ fún mi díẹ̀ máa ń fọṣẹ yẹn wẹ̀ wọ́n ní báwo ìgbà tí mo ti wá lọ tí mi máa ń wá bí bá lọ sọ́tà bẹ́ẹ̀ mo lè lọ bí ọ̀sẹ̀ méjì tí wá sábẹ́kúta àbí tí lọ sẹ̀ kan lọ́tà tí wá sábẹ́kúta tí bá ti ohun tí bá ti débi wéèmí báyìí ọjọ́ kìí gbọ́dọ̀ padà sí ọ̀tà jẹ tó bá ní ẹ̀yìn tí mi mọ̀ pé nǹkan báyìí ló wà nù nǹkan báyìí
ó ní ṣe mi ìrìnsẹ̀ ni mo ní mo ríṣẹ̀ oye ibẹ̀ mo ti wá gẹ̀ẹ́tì wípé ó lo ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì pé ó ń lo ẹran yẹn lẹ sọ wípé Kazeem ti wá forí tọ́gbé sínú ike. so ló máa ń sọ pé òun máa ń ta ni wípé ó wá dárúkọ ìfẹ́ yẹn ọ̀ tí mo rárá gbà yẹn èmi tí mo ti dárúkọ Àdìó gbogbo àwọn tó dárúkọ mo ti dárúkọ èèyàn mẹ́ta mi ń gbà yẹn. ló ṣàlàyé fún yín tẹ́lẹ̀ máa nìyẹn. bọ́ tẹ́lẹ̀ yẹn ṣé yìí mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe nìyẹn pé ká fi ẹran ara èèyàn ṣe ètùtù bí a kà fi ṣáájú rádà. irọ́ mi ò mọ̀. mo tó tẹ̀lé wá mọ̀ yẹn kí ló tẹ̀ pé kejì ń ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe. ìjọ yẹn mo ti ń fún wọn ní ìgbà tó bá di pé Fáforídé wá pè mí ìjọ kan ó pè mí mo jẹ wà lókè tó mo ṣiṣẹ́ lọ́wọ́ ni ló bá ní mo wà lọ́tà nǹkan yẹn bó ṣe pè mí bí ó ṣe pè nìyẹn Fáforídé nínú aṣáájú ọ̀sọ̀rọ̀ wá ní ẹ ìkejì ẹ̀ ń kọ́ mú nìyí sí ní Abẹ́òkúta máa ní Ọ̀tà báyìí ló bá ní kí n sọ kókó mo ní àṣẹ ìlú náà bẹ̀ lọ́wọ́ ló bá ní nọ́mbà eléyìí lòún ṣe má bínú kí ní kó pe òun ó ṣáà fi kọ́ọ̀lù tàbí láàmú gan kàtí má ṣe tán lọ́wọ́ rọ̀lẹ́ mo ti wọn á pè é lè fi ọgbẹ́ni Fáforídé ti pè mí pé ó ní kó pe òun mo ní kó ṣe nọ́mbà ẹ̀fọn máa dàmí láàmú mọ́ èmi bí mo dẹ̀ fún ẹ kí Fáforídé náà má ra kíní ẹ lọ́wọ́ ẹ̀ ní pé tá a bá lọ sí eré ọ̀dọ̀ fi ẹ̀yìn ọ̀dọ̀ Fáforídé yẹn tá a bá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn obìnrin babaláwo àwọn tó yà dáa pẹ́lẹ̀ kan tá a bá lọ bẹ̀ tá a bá ti ń bọ̀ ní Fáforídé máa ń pè òun tó bá ti pé yẹn èmi ò sí bẹ̀ ọkọ̀ máa mú wọlé wọn jọ sọ̀rọ̀ tí bá ní kí ló bẹ sọ a ní irọ́ ó ń gbèrò àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń ibẹ̀ mo ti máa ń jẹ́ ti. ọ̀rọ̀ tí ṣé yìí ni kẹ́dà bí Táyé ọ̀rọ̀ tí padà Táyé yín sọ tí Táyé yín sọ sí kílẹ̀ fẹ́ sọ sáàrin yẹn ó ní Fáforídé ti máa mú yín wọlé tẹ́lẹ̀ tẹ́tí máa ń tọ̀ tẹ́ẹ̀kì láwùn fún kílẹ̀ láwùn fún kejì yín. mọ̀ pé òun ò fi taratara bá mi. mélòó lẹ ti ta ẹran èèyàn fún Fáforídé. èyí tí Kazeem gbé wá fún mi yẹn pé mo bù fún un ó ti fẹ́ mẹ́rin fẹ́ máa. ẹ̀mẹ́rin báwo lẹ ṣe wá ṣe tí ò yọjú tí ò bàjẹ́. ìgbà tó gbé dọ́dọ̀ mi yẹn mi mọ bí mi máa ṣe ń jọ yẹn nígbà tí mo wá fún Adéfágbọlá ní ẹran tí mo gbé lọ fún Adéfágbọlá ní ọ̀dọ̀ wọn lọ́hùn èyí tó wá ṣẹ́kù yẹn ni mo wá ń sọ pé báwo ni máa ṣe kínní mo wá lọ bá Fáforídé gbà yẹn báwo ni pé ẹ máa dà sọ inú ọtí lẹ máa ṣe sí inú ọtí ni máa. ṣé Fáforídé yẹn ló wá rán yín kẹ lọ mú èèyàn mí wá báyìí. bẹ́ẹ̀ ni òun náà lọ rán. ṣùgbọ́n wọ́n sọ wípé Fáforídé sọ pé òun mọ̀ pé máa ń ta ẹran ara èèyàn òun kò fẹ́ mọ̀ bóyá lóòótọ́ àbí lódodo lòun ṣe ní kẹ́kẹ́ẹ̀tì wá. ẹ ṣe tòótọ́ Fáforídé ìgbà tèmi àjọ ń ṣe mítì tẹ́lẹ̀ ni ìgbà tó ga ti jìnnà síra tá a jọ ṣe mọ́ tá a bá lọ pàtì tá a bá pàdé ó yìí máa ń ṣe pẹ̀lú wa eléyìí dẹ̀ ìgbà tèmi tó bá lọ pàtì Ọ̀tàlémí wà òun máa ń ṣe làwùlàwù bíi bóyá kó máa fi hàn ẹ̀mọ̀ àyè Fáforídé kájọ máa ń jò kájọ máa mọ́ ti ṣe fàájì mọ́jú tá a bá lọ pàtì tá a bá pàdé ní pàtì tó wá di pé ọ̀rẹ́ àjọṣe mọ́ òun ò jókòó pẹ̀lú wọn mọ́ ibẹ̀ ni kò sínú ibẹ̀ mo ti sọ fún mi pé kó ṣọ́ra pẹ̀lú Fáforídé ìgbà tó fi mú mi yẹn mú bá ti gẹ̀ẹ́tì ọ̀rọ̀ ẹni tó wá bá ń bi ọ̀dọ̀ àwọn tó mú mi jọ yẹn tó ń forúkọ wọn ní màá rántí orúkọ wọn Àgbẹ̀kọ̀yà ìgbà tí Fáforídé wá bá mi tó ní àwọn máa ṣe bákan àwọn máa ṣe bákan ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì mo ti di ọ̀rọ̀ ẹ̀ mú pé oye ọ̀rọ̀ ẹ̀ ni Fáforídé bí wọn òun mọ̀mọ́ fún òun tó bá kejì ní sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn Àgbẹ̀kọ̀yà yẹn pé òun ti ra nǹkan báyìí gbogbo báyìí lè dẹ̀ ti sá èmi náà kọ́ mú gbà yẹn màá ní gbà tí Supo tí sọlọ́pàá ṣàmú tó mú ẹni tó wà ní side case mi tó fi mú mi yẹn wọn ní tí ó yọ bá rí kejì mi gbogbo ọ̀rọ̀ yìí ó máa wọ̀n gédégbé. bóyá Táíwò ṣé nǹkan tí ẹ ń gbìyànjú Kẹ́hìndé jàre ṣe tẹ́ ń gbìyànjú láti sọ ní wípé Fáforídé yẹn gangan ẹ̀yin àtẹ̀tí máa jọ ń tẹ̀tú máa jọ ń rà ìyẹn ẹran ara èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. dẹ̀ nígbà tí Kazeem gbé wá fún mi. nígbà tí Kazeem gbé wá fún mi gbà wọn ló sọ pé ọtí ni inú ọtí ni kí n. a ti tó ẹ̀mélòó tí Kazeem ti gbé wá. ẹ̀ẹ̀kan sí yẹn náà ló gbé wá. so ẹ̀ẹ̀kan sí yẹn náà lẹ́tà fọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ dárúkọ yẹn. mo bu díẹ̀ ni. ṣe ẹ̀ẹ̀kan yẹn náà lẹ́tà. ẹ̀ẹ̀kan ó ti wà nù ké nínú ọtí lọ́wọ́ mi lé ó ti wà lọ́wọ́ mi nínú ọtí lé tó bá ti ta. báwo lẹ ṣe wá ṣe kí lẹ forúkọ ìkẹfẹ̀ẹ́dì sí yẹn. Bùsáyọ̀. báwo lẹ ṣe wá ṣe iye ara Bùsáyọ̀. Kazeem ni oko wú ní aláì màá bá yín gba jẹ́ wà ọwọ́. ló ń jẹ́ gba jẹ́ wà. owó òun abámigbowó ẹ̀wà. ọwọ́ ó yá fi ọwọ́ lẹ sọ́dé. ọwọ́ àti ọkàn tó àti orí ìgbà tílẹ̀ mọ́ orí yẹn ti wà nínú báàgì ọwọ́ yẹn àtọkàn yẹn wọ́n á da ọtí sí wà nínú ike so pẹ̀lú àwọn ẹran díẹ̀díẹ̀ wà nínú ike ọ̀dà ọwọ́ ẹyọkan yẹn mo á mú yàn má lọ tà fún ẹni tó sọ pé òun ní ìdẹ. ta ló ní sọ̀rọ̀. Kaulak. Kaulak. kí lẹ pé. Kaulak.
ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wo ló ń ṣe ìlú wo ló wà. àfa Abẹ́òkúta ń bẹ̀ náà ló wà. ok apábọ́lá Abẹ́òkúta. sáìdì tó toró yẹn ló wà. ok mo wá tà fún èló lẹ tà. 50,000. ó dà. ìgbà tí mo wá tà fún ní ẹyọ kan tí mo mú lọ fún mo tà fún ìgbà tí mo wá tà fún tí mo wá ń bọ̀ mo wá gba ọ̀dọ̀ ẹsẹ̀ ńkọ́ bí lẹsẹ̀ ẹ wà. gbogbo everything ní Kazeem ti kó lọ. ìgbà tí mo wá tà fún yẹn mo wá lọ bá Fákóredé pé ó ti wà ńlẹ̀. ẹ lọ bá abẹ pé lórí fóònù. mo lọ bá lọ́fíìsì. níbo lẹ ti bá. ó wà lọ́fíìsì ẹ̀. ok wá ló ti wà lẹ́kí ló wá sọ. wọ́n wá ní òkè pé tó bá di nírọ̀lẹ́ máa lẹ pé kì í má wọ̀rọ̀. so gbogbo èló ni Fákóredé fún yín. kò tí ì fún mi lówó ó náà yẹn ló máa sanwó. so ìgbà tó wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn èmi dẹ̀ ń lọ bì kan máa sọ fún kejì mi pé ká máa lọ kejì mi ní ara nígbé kí n jẹ́ kí kóhùn rí Fákóredé máa nókè tó bẹ́ẹ̀ mi ṣe lọ bí tèmi lọ nìyẹn. ìgbà tí mi máa lọ bí tèmi lọ yẹn tó wá pẹ́ o mo wá pe ìkejì mi ìgbà tí mo pè ó gbé kọ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní pé wá gbé kọ̀ wá ní kí ló dé Kẹ́hìndé má dà mí láàmú mo dẹ̀ máa lọ ń tiẹ̀ máa gbé ọ̀rọ̀ yẹn ti ṣe ségesège mo wá pe Fákóredé sọ pé Kẹ́hìndé kinní kan gbá yẹn Fákóredé sọ bẹ́ẹ̀ ó ní òun ti fi kejì mílẹ̀ sọ́hun mo kí n má pe nọ́mbà wọn ara o mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn bá náà Fákóredé síbẹ̀ náà lẹ sọ pé kí n ṣe nǹkan báyìí wá àti báwo kílẹ̀ tó wà ń sọ yìí ló bá ní mo mọ kankan o tẹ bá fẹ́ yẹ kó fẹ́ sọ̀rọ̀ yẹn kí n lọ wá 2 million naira wá ìyẹn Fákóredé tó mú yẹn kọ́ọ̀tì fóònù yẹn mo bá padà pélé bá ní má pè mí sẹ́ẹ̀ má pè mí ara má pè mí fímílẹ̀ ó yẹ sọ fímílẹ̀ yẹn mo rí pé nǹkan ti ṣẹlẹ̀ mo ń kó bẹ́ẹ̀ ni. nígbà tí òun pè Táíwò nígbà tí Kẹ́hìndé pè tẹ́ ní kó filẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ńgbà yẹn. owó gbà yẹn àwọn Àgbẹ̀kọ̀yà ti mí nígbà yẹn ọwọ́ wọn ni fóònù wa. ọwọ́ ta ni. ọwọ́ àwọn Àgbẹ̀kọ̀yà ni fóònù wa. òkè bàtà wa ṣé Àgbẹ̀kọ̀yà ló fi yín fóònù tàbí ń gbé kọ́ọ̀lù ẹ̀ lọ. tí a bá jọ sọ̀rọ̀ tó bá ti pè mí tí bá ti bá sọ̀rọ̀ tán báyìí àwọn máa mú fóònù lọ wọ́n lè lọ síwájú lọ́hùn tó bá tún ti pè padà káwọn kọ́kọ́ tó mú wá fún ẹ ó lè ti kọ́ọ̀tù wọ́n wá bèèrè pé ṣé mo lówó lórí fóònù àwọn yẹn wọ́n á pè padà tó wá pè padà yẹn tó mo wá ń dé ọ̀gbẹ́ni àwọn Àgbẹ̀kọ̀yà máa ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé sọ́kùn mà ní ibi bí àpàlọ́ kọ́dà ìtòsílẹ̀ ọ̀dọ̀ wa ń bẹ̀ wá bá mi bẹ̀ so màá ní ẹmu àlọ́dọ̀ ìyá alágbèjà báyìí mo mọ tí lọ́wọ́ mo sì fàájì lọ́kọ́ bá mi bẹ̀ á ní apábọ́lù òun bẹ̀ kí wá bóun lé kí wá bóun lọ́fíìsì mo ní wá bá mi bẹ̀ á tún court tó bá tó tóbi 30 minutes ra wọn á ní tó kúrò bẹ́ẹ̀ ni mo níbẹ̀ mo sì wá bá mi so àwọn yẹn máa ń sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ lábẹ́ ọ̀dà pé yẹn lòun fi gbọ́ wípé ìtàn yẹn pé ìpínlẹ̀ yẹn ti àṣírí ti tú bí láwọn kọ́ra fún pé ọ̀gbẹ́ni tó bá tilẹ̀ wá mádàmú rárá. ọmọ tí ẹ lẹ ṣe pupa yìí ṣé mo yá ṣé mo bàbá ẹ. mi ì mọ fámìlì rẹ. á tó bí ọ̀sẹ̀ mélòó lẹ ti ń bára yín ṣe. á di tó bí oṣù méjì. bó ló sọ fún yín pé àwọn ọmọ òun wà. ẹ̀rù tó kú wà lọ́dọ̀ àwọn bí ọkọ òun. ẹbí ọkọ ọmọ olùkó gángan lòun. ọmọ olóòkè ni. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ àwọn tẹ́ sọ pé ta kíní fún mi tẹ́ bá rójú wọn ṣe lè sọ̀rọ̀ ẹ̀ sọ. lágbára Ọlọ́run. èmi gan máa sọ. lágbára Ọlọ́run. nítorí ìgbà tí wọ́n fi mú mi yẹn mo jẹ́ kó yé wọn pé tóun bá dé gbogbo ọ̀rẹ́ ló máa sọ bẹ́ẹ̀. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. kí lórúkọ yín. Kẹ́hìndé Kẹ́hìndé kí ni. Yémítàn. ẹ̀yin kọ́. Táíwò Yémítàn.